ó mà ṣe o ọ̀dájú ọmọ kan rèé o Yusuf tó gún bàbá rẹ̀ lọ́bẹ̀ pa. níṣẹ́ ni ariwo ẹkún àti òṣè ló sọ nílé baálé ilé kan Alhaji Dahiru Yusuf tó ń gbé ní agbègbè Serikin Noma nílùú Lọ́kọ́jà tí í ṣe olúlu ìpínlẹ̀ Kogi lópin ọ̀sẹ̀ yìí, gẹ́gẹ́ bí ọmọ bíbí inú ọkùnrin ọ̀hún Abba Yusuf ẹni ọdún mọ́kàndínlógún 90 years bó ṣe ṣekú pa arákùnrin ọ̀hún. Ikọ̀ atótó-arére gbọ́ pé ní nǹkan bíi aago 8 ààbọ̀ àárọ̀ kùtùkùtù ọjọ́ àìkú Sunday ọjọ́ 6 oṣù kẹwàá ọdún 2024 yìí ní ìṣẹ̀lẹ̀ abàmì ọ̀hún wáyé nígbà tí Abba tó mú bàbá rẹ̀ tó gún lọ́bẹ̀ pa tíyẹn sì kú pátápátá. ọ̀kan lára mọ̀lẹ́bí tó tún jẹ́ ẹ̀gbọ́n fún olóògbé Alhaji Nuru Mohammed ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. ó ní ṣàdédé ni òun gba ìpè pàjáwìrì kan látọ̀dọ̀ àǹtí òun níbi tó ti sọ pé Alhaji Yusuf ti dolóògbé látàrí bí ọmọ rẹ̀ Abba bó ṣe gún lọ́bẹ̀ pa tí wọ́n ti sáré gbé lọ sí ilé ìwòsàn ní kíákíá. bó tilẹ̀ jẹ́ pé ẹ̀pa ò bóró mọ́ ọkùnrin ọ̀hún ó ti ta tèrú nípa. ó wá tẹ̀síwájú pé àwọn ọlọ́pàá ni wọ́n ti fi gbòòrò òfin ni wọ́n ti fi gbé Abba báyìí o. ó ní kódà ìyá Abba gan àtàwọn ọmọ tó kù ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti fọ́n dàgbé wọ́n ti sá kúrò nílé tí àwọn ò sì tí mọ ibi tí wọ́n sá lọ báyìí títí tí a fi kó ìròyìn yìí jọ. Ọ̀làdìmẹ́jì Ìyàndá ló ń jábọ̀ ròyìn fún Atótó-arére Online TV. ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.